ó mà ṣe o àwọn agbanipa dẹ̀mí adarí àgbà tẹ́lẹ̀rí fún iléeṣẹ́ ìjọba kan légbodò nílùú ìlọrin. Àwọn afurasí agbanipa kan lọ́jọ́rùú Wednesday tí í ṣe ọjọ́ kìíní inú oṣù kìíní ọdún 2025 ni wọ́n dẹ̀mí adarí àgbà tẹ́lẹ̀rí fún ètò iṣẹ́ àti ìgbanisíṣẹ́ ní iléeṣẹ́ ìjọba àpapọ̀ tó ń rí sí ọ̀rọ̀ iṣẹ́ àti ilégbèé Abdulrasaq Ajani légbodò lẹ́yìn tí ó darí délé pẹ̀lú ìyàwó àti ọmọ láti ìrìn àjò sílùú àbínibí rẹ̀ tí í ṣe ìlú Ọ̀fà ní ìpínlẹ̀ Kwara. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ iléeṣẹ́ atótó arére lọ́wọ́, ìṣẹ̀lẹ̀ ọ̀hún ló wáyé ní nǹkan bíi aago 3 ọ̀sán ní òpópónà Awólọ́wọ̀ tó wà ní agbègbè Táǹkẹ̀, ìlú Ìlọrin tí ṣe olú-ìlú ìpínlẹ̀ Kwara. Nígbà tí wọ́n ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ lẹ́yìn wákàtí méjì tí ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀, àwọn mọ̀lẹ́bí olóògbé ṣe àpèjúwe bí àwọn agbanipa náà ti rí, tí wọ́n ní àwọn 4 ni àwọn agbanipa ọ̀hún tí ọjọ́ orí wọn sì wà láàrin 20 ọdún ni wọ́n wọ inú ọgbà arákùnrin Ajani lẹ́yìn tó wa ọkọ̀ wọlé pẹ̀lú àwọn ẹbí rẹ̀. Ẹ̀wẹ̀, àkàkálẹ̀ ẹ̀rọ ayàwòrán CCTV ṣe àfihàn 2 nínú àwọn agbanipa ọ̀hún tó dúró sí ẹnu ọ̀nà àbáwọlé ilé olóògbé tí ọ̀kan nínú wọn gbé omi inú ike dání tí ó mu, tí àwọn 2 sì wọlé sínú ọgbà náà. Bí olóògbé ṣe àkíyèsí àwọn ọkùnrin ọ̀hún láti ọ̀kan nínú yàrá ìgbàlejò ilé onípẹ̀tẹ́sì kan rẹ̀ ni ó dìde láti lọ bá wọn lẹ́nu ọ̀nà tí wọ́n sì ṣe bí ẹni ń tàkúrọ̀sọ kó tó di wípé ó dojú délẹ̀. Gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn mọ̀lẹ́bí ti ṣàlàyé ohun tí ẹ̀rọ ayàwòrán CCTV ká kalẹ̀. Lẹ́yìn tí àwọn agbanipa náà pa arákùnrin ọ̀hún tán ni wọ́n na pápá bora kó tó di wípé àwọn ẹbí ké gbàjarè sí ará àdúgbò. Arákùnrin Ajani tó fẹ̀yìntì lẹ́nu iṣẹ́ láti iléeṣẹ́ ìjọba tó ń rí sí iṣẹ́ àti ìgbanisíṣẹ́ ní nǹkan bíi ọdún 4 sẹ́yìn, ṣùgbọ́n tí ó gba iṣẹ́ àkànṣe kan láti iléeṣẹ́ ọ̀hún lọ́dún tó kọjá. Kò tíì sí ọ̀rọ̀ kankan láti iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kwara báyìí lórí ìṣẹ̀lẹ̀ náà. Shakirat Arówólò Nurudeen ló ń jábọ̀ ìròyìn fún iléeṣẹ́ atótó arére online TV. Ẹ ṣé púpọ̀ bẹ́ẹ̀